Yo. Yo. Yeah. Yo. Yo. I'm only like my so I need to is now showing. Yeah, yo. Yo. I need to is now showing. Yo. Yo. I need to is now showing. Yeah, you I'm saying. Yo. I need to is now showing on Yoruba Premium YouTube channel. Tell them. Yo. Yeah. I'm on never be shy. You know I need to know wow. I need to do it. Be shy. Hi, lovely people. No, bear call. Man, she did the ring. Sharp, so. I love the people. I'm here to talk about I Need to the movie. Produced by one and only brother Jacob. Directed by a black magic director. Shehu Olaiya. Papa Dio come share will cool to be we are wrapped it here. Yeah. Tomorrow Daddy Bow to my daddy and go along with you to bow. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa Ayọ̀ Ọláìyá àti Fisáyọ̀ Abẹ́bí. Ẹ ṣáà ti kúkú mọ àwọn méjèèjì, ẹ ti mọ̀ wípé àwọn méjèèjì ló ń trend lórí íńtánẹ́ẹ̀tì báyìí nídìí pé arábìnrin tí wọ́n ń pè ní Fisáyọ̀ Abẹ́bí ó wọ aṣọ kan tó jẹ́ wípé kò bójúmu tó, ṣùgbọ́n ìdí tí a fi wá síbí lénìí kọ́ nìyẹn tí bá fẹ́ mọ ìdí tí a fi wá síbí ẹ gbìyànjú láti dúró sórí chánẹ́ẹ̀lì yìí kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí ìròyìn la mú wá fún yín lénìí, ìròyìn nípa Ayọ̀ Ọláìyá àti Fisáyọ̀ Abẹ́bí. Kẹ́ a tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò lónìí. Ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n ń pè ní Ayọ̀ Ọláìyá ó ti sọ síta ó ti sọ̀rọ̀ báyìí wípé òun ò fẹ́ Fisáyọ̀ Abẹ́bí, ó ní ọmọ lásán òun ló jẹ́ sí òun ó ní ọmọ lásán ní Fisáyọ̀ Abẹ́bí ó jẹ́ sí òun ó dẹ̀ tún jẹ́ kọ̀líìgì sí òun náà, ó ní ìdí tí àwọn méjèèjì fi jọ wà nìyẹn. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button, ire lójú gbogbo ọmọ àrí ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.